bó ṣe ń lọ lẹ́tọ̀. Orúkọ mi ni agbẹjọ́rò Babátúndé Ọlọ́yàdé. Iṣẹ́ ìjọba ni mí, iṣẹ́ agbófinró ni mò ń ṣe. Ẹ ṣe kò sí bẹ́ẹ̀ Yorùbá ò sí ní sọnù, gbogbo ẹ̀ díẹ̀ lọ́wọ́ àwọn òbí, díẹ̀ lọ́wọ́ àwọn aráàta. Èyí tó pọ̀ nínú ẹ̀ ní tàwọn òbí. Nígbà tí òbí bá wà tó yẹ pé ìjà bínibí rẹ̀ kò ní lè sọ sọmọdé, tó yẹ pé èdè òyìnbó, èdè elédè ni ó fi mọ ọkọ mọ gbogbo nǹkan pátá, èdè elédè ni. Kò sí ẹnikẹ́ni nílẹ̀ àárín àwọn Yorùbá, tá a bá kó wọn Yorùbá jọ nísìn bóyá láfi rí bí àádọ́ta nínú ọgọ́rùn-ún, bóyá láfi rí àádọ́ta, bóyá láfi rí pé kì í ṣe èdè elédè ni wọ́n sọ sí àwọn ọmọ wọn lé. Èmi gẹ́gẹ́ bí agbẹjọ́rò, ìyàwó mi náà agbẹjọ́rò, tí àwọn ọmọ mi bá dé láti iléèwé, ìyàwó mi gbọ́dọ̀ sọ èdè òyìnbó sí àwọn ọmọ mi. Nígbà tí a bá lọ sí iléèwé wọn, wọ́n máa sọ èdè tó bá wù wọ́n, wọ́n máa sọ èdè wọn ní iléèwé. Ṣùgbọ́n pé kó wá máa sọ èdè elédè sí àwọn ọmọ mi nílé kò possible. Àwọn nǹkan tó fà á tí èdè Yorùbá fi sọnù nìyẹn. Nígbà tí àwọn aláwọ̀ funfun ń bọ̀ wá sí Áfíríkà generally, irinṣẹ́ mẹ́ta ni wọ́n mú lọ́wọ́. Irinṣẹ́ àkọ́kọ́, wọ́n mú trade by barter, òwò ṣíṣe. Wọ́n mú wá pé ẹ jẹ́ ká fún yín láṣọ, ẹ fún wa ní iṣu, ẹ jẹ́ ká fún yín ní ìṣáná, ẹ fún wa ní kíní. Nígbà tí wọ́n rí pé òwò yẹn ti wọ̀ wá lára, ìyẹn là ń pè transnational trade route, route. Òwò yẹn ti wá wọ àwọn èèyàn lára gan. Nígbà tí wọ́n rí pé ó ti wọ̀ wá lára, tí ń ṣòwò pẹ̀lú wọn, wọ́n wá introduce irinṣẹ́ kejì, ìyẹn ẹ̀kọ́, education yẹn ẹ jẹ́ ká kọ́ wa ní èdè, ẹ jẹ́ ká kọ́ yín ní èdè wa, káwọn náà mọ gbọ́ èdè yín díẹ̀díẹ̀. Wọ́n táwọn èèyàn wa ní Áfíríkà tí kíní ẹ̀ wọ̀ wọ́n lára tán pátápátá, ó di pa à ń ṣèṣe wọn, à ń wọṣọ wọn, à ń kọ́ ìṣe wọn. Ìyàwó kan tó yìnbó fẹ́, à ń kó fẹ́ ìyàwó kan, gbogbo nǹkan ìwà òyìnbó pátá à ń ṣe wọn. Bàtà àwọn òyìnbó rí pé àṣà yẹn ti wọ̀ wá lára gan, wọ́n mú irinṣẹ́ kẹta, wọ́n kì í bọ̀ wá lára. Òun ni irinṣẹ́ kẹta yẹn ní ẹ̀sìn, religion. Kí àwọn olóyìnbó tó mú, kí àwọn kìrìsìtẹ́nì àti Islam tó wá, kó tó introduce ẹ̀ wá, kò sí ilé kan tí ò ní kan tí wọ́n ń sìn, tí ò sí ẹ̀sìn tí wọ́n ń sìn. So nígbà tí àwọn yẹn ti dé, gbogbo àwọn ilé yẹn ti da gbogbo tí wọ́n ṣe Ògún nílẹ̀, wọ́n ti wọn ò ṣògùn mọ́, ẹ tí wọ́n bọya nílẹ̀, wọn ò bọya mọ́, ẹ tí wọ́n ṣe oníṣòwò fi pọ̀ láàrin bóyá sípàdé láàrin àwọn aláwọ̀ dúdú. Tó gbogbo nǹkan táwọn babaláwa bá wá ṣe tó ẹ̀mí wọn fi ń gùn, wọn ò ṣe mọ́. So nǹkan tó fà tí àwọn àṣà wa ti fi sọnù èdè wa nìyẹn. Nígbà wáṣẹ̀ tá a bá lọ sí iléèwé, wọ́n ní vernacular speaking is prohibited. Ìtẹ́ ni pé your language is alien to you, ó ti ṣe àjòjì sí ẹ. Nígbà tí wọ́n ní language ẹ̀ sọ àjèjì sí ẹ, ṣé nǹkan mi wọ̀? Ẹ wo àwọn Chinese, èdè wọn ni wọ́n fi ń kọ́ ọmọ wọn, ni wọ́n fi ń kọ́ ọmọ ní iléèwé, ní wọ́n fi ń kọ́ ọmọ ní gbogbo ẹ̀kọ́ pátá. Tẹ́ bá fi èdè Yorùbá kọ́ ọmọ ní mathematics, tẹ́ bá fi èdè Yorùbá kọ́ ọmọ ní English, tẹ́ bá fi èdè Yorùbá kọ́ ọmọ ní Bible, tẹ́ bá fi kọ́ ọmọ ní biology, a mọ̀ ju kẹ́ lo èdè elédè lọ. Nígbà tí àṣà wa ti sọnù, báwo ni èdè wa ò sí ní mẹ́hẹ̀? Tó ṣẹlẹ̀ nìyẹn tí ó di pé àwọn ọmọ tá a bí nísìn wọn ò náání ẹ̀rọ bí òyìnbó náà mọ̀ sọ́sọ́ mẹ́lẹ́. So tó ṣẹlẹ̀ nìyẹn. Iṣẹ́ àtúnṣe kan gbé ká máa sọ èdè abínibí wa sáwọn ọmọ wa nílé, ká máa kọ́ wọn ní ẹ̀kọ́ àṣà wa nílé. Kó má jẹ́ gbogbo ìgbà náà la máa sọ òyìnbó sọ́mọ. Nílẹ̀ Yíbò nìyẹn, kò sí bí Yíbò ṣe lè gbé ìdálẹ̀ tó, àwọn ọmọ wọn wá mọ èdè wọn. Wọ́n kọ́ àwọn ọmọ wa tẹ́ ń kọ́ ní èdè abínibí wa. Ọmọ mi ò mọ̀ túmọ̀ ẹ káàárọ̀, ọmọ mi mọ̀ túmọ̀ ẹ káàsán, ọmọ mi mọ̀ ẹ̀ka lẹ́sà ó dàárọ̀ sà. Tàbí kẹ́ kọ́ ọmọ jí wá láàárọ̀ kùtùkùtù, kọ́ ọmọ yín kó mọ̀ lè dọ̀bálẹ̀ fún yín, ara àṣà wa ni. Orí ìnà ìrọ̀lẹ́ lómi òfin yóò ti fi wà fẹ́ baba good morning, sásà wa nìyẹn. Gbogbo èèyàn ló mọ̀ pé èkejì ọmọ tí ẹ bá bímọ tí ò bá ti níbi wàhálà ni, ibi ò tiẹ̀ gbọ́dọ̀ má jáde. Tí obìnrin bá bímọ tí ibi ọmọ ò bá ti jáde síta, wọn ní kíyàn pé ẹ kú ewu ọmọ. So ti yé
nílẹ̀ Yorùbá ẹlòmíì lọ ń bo ibi ọmọ sí inú igbó wá ní àárín àwọn èèyàn ẹlòmíì lè jó kó má fi so oríṣiríṣi kó jó pamọ́ kó fi ṣe ọṣẹ fọ́mọ yẹn tó ti yẹn tọ́wọ́ dẹ̀ bí ọmọ wọn dá àkọsájáyé ọmọ láyé jọ̀hún nígbà wáṣẹ̀ wọn tọ́ bá bímọ sílé kan wọn ni ẹ dá àkọsájáyé ẹ̀ ìyẹn pé ọmọ ìṣó ọmọ olóríire ni àbúrò burúkú ọmọ sọmọ tí ó dá lérú ni àbíbáwo tẹ́ mọ́ rí i pé ifá tí wọ́n dá fún ò dá irú àwọn ọmọ yìí náà sọ pé àbúrò mi máa mú lọ sóko wájú kó lọ máa gbé ọ̀dọ̀ àbúrò mi bẹ̀ tó bá ti kọ́ fi síbẹ̀ náà kọ́ṣẹ́ tó bá ti kọ́ṣẹ́ tán àtòkù àtàyè ẹ̀ mọ́ yọ̀ǹda fún wọn ti dá àkọsàjáyé ọmọ yẹn wọ́n ti rí pé ọmọ yẹn ò ní lálùbáríkà nígbà nílẹ̀ Yorùbá ẹ rí i pé tẹ́ bá fẹ́ rajà tẹ́ bá fẹ́ ra kàn bò mí tẹ́lẹ̀ tóbìnrin yẹn ò bá ti kọ́kọ́ ta ọjà alóhùn ti sẹ́wọ́ a ní ọkọ mi abáǹgbó lọ́wọ́ arákùnrin yẹn gbó ń suspect ẹ̀ ó ń wò bóyá olóríire yẹn ní ọ́ àbí olórí burúkú kó bá jẹ́ pé ọgbà òun gbowó lọ́wọ́ ẹ̀ láàárọ̀ kùtùkùtù kó bá jẹ́ pé òun ní ta ọjà so bẹ́ẹ̀ náà làwọn èèyàn oríṣiríṣi kọ̀ọ̀kan wà ẹlòmíì bá pè é láàárọ̀ kùtùkùtù tó bá gbé aago ẹ̀ ó ti bà ọjọ́ ẹ̀ jẹ́ nìyẹn àwọn kan wà tó yẹ pé ẹ̀yìn gbọ́dọ̀ jí wọn rí wọn láàárọ̀ kùtùkùtù ó ti bà àsìkò ẹ̀ ọjọ́ ẹ̀ ó ti bàjẹ́ nìyẹn so bá a ṣe ní olóríire ọmọ náà la rí ẹ̀ tó jẹ́ pé ó ti yan ibi nǹkan tí ó ta ó gbé alátọ̀run so bó ṣe jẹ́ ẹbọ ti wà tipẹ́ even nínú Bíbélì gan Solomon nígbà tó fẹ́ gorí àpèrè bàbá rẹ̀ ó bá àwọn èèyàn àwọn àgbààgbà ó ní àwọn òrìṣà tó wà nínú pálásì kí ni nǹkan tí wọ́n ń gbà wọ́n ní eléyìí ewúrẹ́ méjì eléyìí àgùntàn méjì eléyìí adìẹ méjì ó ní ẹ má mú ní méjì ẹ mú ní igba tàbí ẹgbẹ̀rún kẹ́ fi rúbọ nígbà tí èrún ẹ̀jẹ̀ yẹn tó ka Elédùmarè ó ní ẹbọ ta ní eléyìí wọ́n ní ẹbọ Solomon ó ní kí ni ń wá Olúwa sì tún yan títí Solomon lójú àlá pé kí ló fẹ́ kí n ṣe fún ẹ ó lóun fẹ́ ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run ni mi ò ní fún ẹ lọ́gbọ́n nìkan gbogbo kan ni màá fi jogún fún ẹ so wáyé bó ti wà nínú Bíbélì tó bá ní ọ̀gá tó dáa nísìn tó bá dìgbà ọdún tó bá ra aṣọ tó dáa fún ṣé o ti rúbọ kọkàn orí balẹ̀ ń bíṣẹ́ ó ti rúbọ náà á gbà lọ́wọ́ adé ní ọmọ ẹ ọ́ lálùbáríkà tó bá tí bàbá ẹ nínú àwọn ọmọ tí bàbá ẹ bí tó bá jẹ́ pé ìwọ tó mọ oúnjẹ tí bàbá ẹ jẹ tó mọ àsìkò tí bàbá ẹ tó oògùn tó ń lò tó bàbá ẹ máa sin gbálẹ̀ ó máa láìkẹ́ ju àwọn yòókù lọ ara ẹbọ rírú náà nìyẹn kò dìgbà tí ẹ bá lọ sórí ìta tó wá gbẹ́kọ̀ síbẹ̀ tó ta epo síbẹ̀ ẹbọ ni sóbo ìjẹ́ ìmọ̀ràn ni pé nǹkan tí olúkálùkù bá nígbàgbọ́ nínú ẹ̀ òun ni kó máa ṣe kí wọ́n má fi ẹ̀sẹ̀ ẹlẹ́sìn kó má fi kó ọlọ́bẹ̀ jẹ tó bá ti nígbàgbọ́ nínú ẹ̀ tí o mọ̀ pé o nígbàgbọ́ ẹlòmíràn tó bá jẹ́ pé tó bá jí láàárọ̀ kùtùkùtù tó wá fẹsẹ̀ òsì kọ́ ó níbi tó ń lọ ò dáa nìyẹn tó bá ṣe pé ẹsẹ̀ tó kọ́ ó níbi tó ń lọ ó dáa nìyẹn sọ̀rọ̀ ara ìgbàgbọ́ náà ni àbí yẹn tó jẹ́ ẹbọ ìyẹn ò kì í ṣẹbọ so inú ẹni nígbàgbọ́ ẹni wà. Mi gẹ́gẹ́ bí àgbà akin òfin lé ogbó mo kí gbogbo èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kò ní dàrú àní rógun ń bẹ̀ mọ́ ogun tó ti wà Olúwa bá a ṣe àní rí ìdàrúdàpọ̀ iṣẹ́ wa mọ̀ lọ déédéé àní rẹ́bù ẹ̀yìn gbogbo àákiri òkò délé ẹ ṣe. bàtà àwọn òyìnbó rí i pé àṣà yẹn ti wọ̀ wá lára gan wọn mú irinṣẹ́ kẹta wọn kì í bọ̀ wá lára òun ni irinṣẹ́ kẹta yẹn ni